You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Ẹ káàsán o, ẹ̀yin mọ́mì àtẹ̀yin dáàdì ẹ̀gbọ́n mi àtàbúrò mi, mo kí gbogbo yín o. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fún mi all the way from Togo ni mo fi darapọ̀ mọ́ yín. Thank you all for accepting me, ẹ ṣé gan ni o. Mo wà níbí báyìí láti represent Àyìndé Akínsànyà tí gbogbo wa mọ̀ sí MC Oluomo. Wọ́n sí nílé báyìí ṣùgbọ́n wọ́n wà nílé. Ó ní pé kí n wá síbí by on behalf of him pé kí n present fridge fún wa. Ó wà níbi ẹnu ọ̀nà níbi ibẹ̀ yẹn. Ẹ jẹ́ bá a fún ọ látẹ̀wọ̀. Àwọn fẹ́ ká máa momi gbóná, fẹ́ ká máa nǹkan tuntun àwọn dáàdì wa báyìí ṣó ti eyín kọ́kàn wọn máa balẹ̀. Àti pé wọ́n tún wá ṣe pabambarì. Ẹ má mind Yorùbá ẹ̀ ṣó yẹ yín. Wọ́n fún wa ní ẹ̀bùn owó 500,000 naira. Ẹ ṣé gan ni, thank you so much, God bless you. Ẹ ṣé, ẹ bá pàtẹ́ fún MC. Ẹ pàtẹ́ fún MC dáadáa. Nítorí pé àkọ́kọ́ ṣe ẹ̀kọ́ yìí tó máa support industry yìí, Ọlọ́run á dẹ̀ máa gbé ga. Àwọn tó wà ní industry yìí àfi ẹni tí ò bá ráyè súnmọ́ ló máa ń touch wọn níkọ̀ọ̀kan fún àgbéga. Ọlọ́run ní kúrú ẹ̀mí ẹ̀ á dẹ̀ máa fún ṣe. Wàràfà náà nǹkan àmì inshallah. Now, ladies and gentlemen, it's time to present the trophy and the check. Náà lè ló máa bá a lọ lágbára Ọlọ́run. Kí n tó lọ síbi iṣẹ́ tán gbélé mi lọ́wọ́, I just use this medium to thank Almighty Allah for the success of the foundation of TAMPAN. Ó ti hàn gbangba báyìí pé orí àpáta la gbé ilé TAMPAN sí. Kò dẹ̀ ní wó lágbára Ọlọ́run. Mi ní ṣàì commend effort gbogbo ẹ̀yin members tẹ́ ń ṣe TAMPAN pátápátá nítorí pé a dúpẹ́ pé odò gbé wa lọ. Ọjọ́ náà rè bí àná yìí táwọn kan tiẹ̀ wà tí a dúpẹ́ pé wọ́n wà ń bílẹ̀ ní tán sọ pé nǹkan dálẹ̀ ń ṣàṣeéṣe ẹ fúnra yín láti ọkọ̀ ṣeéṣe. Ibi táwa bá dé yìí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan a dẹ̀ ní gbèrè ìtìjú. Àwọn tó bẹ̀rẹ̀ ikọ̀ ẹ̀ pátápátá mo kí wọn kú oríire kó tó di pé àwa ṣe ìjọba yẹn wà lábẹ́ ìjọba Yẹmí Ṣọládé ẹ bá fún náà látẹ̀wọ́ pẹ̀lú àwọn tó jọ tu ikọ̀ yẹn láti wá gbélé ọmọọba Délé Odùlé our president láti gbélé lọ́wọ́ òun náà wá ń gbé bọ̀ láti bẹ̀ ibi tá a bá dé ládé yìí o ó dùn àbí ó dùn kò ní kan mọ́ láéláé. Màá tún wá commend efforts àwọn executive pátápátá tó ṣe pàtàkì ní pé mi ò rí ìrìn àjò náà láyé yìí tí ò ní sí challenges. Tí challenges bá wà ọ̀nà á true. I remember in the olden days tá a bá ní challenges kankan tá a bá lọ bá àwọn àgbàlagbà precisely my father. Is 10. Organization is 10. Costume is 25. Spectacle is 25. Stage management 30. Oye 100. So timing 10. Organization 10. Costume 25. Spectacle 25. Stage management
30. Ó jẹ́ 100 points. On that note, they want to decide who becomes the first, the second, and the third position. Thank you. Yes. Up TAMPAN. Up TAMPAN. Suggestion from wow. Bóyá ká máa lọ kàn kọ letters everybody. Alright, let me go like this. I will just say best actor, the best actor of this year, Kilo Day. Alright, wọ́n ní kí n lọ sí special discovery. The special discovery for this year convention on this competition is Omowa Adesua from Osun State. Hey, TAMPAN, every Up TAMPAN, if you agree with me, ẹgbẹ́ ọmọ yìí ṣe bẹbẹ lánàá. Ṣé ẹgbẹ́ kò sójúro? Now, not to waste our time because we want to dance. Tí bá ti pé the last one, ìyá máa sá lọ. The best director for this year TAMPAN convention is from Oyo State. Where is he? Yomi Duro Ladipo. Come over. Congratulations. Ẹ bá fún láti ọwọ́. TAMPAN, can I move on? Ẹsẹ̀ mi ń pọ̀n. We go to the best actress. The best actress
for this year convention and competition of TAMPAN goes to the woman that played the part of Kuti. TAMPAN ẹ wò ó káríwò ẹ bá kọjú a sì lè disqualify o. Ẹ jọ̀ọ́ ẹ má fi ìlú sí torí Ọlọ́run. The best actor is Adebayo Salakaso. The best actor Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.